tó mo kí yín o, ẹ ṣé tẹ́ tẹ́tí sí mi. Èmi náà ni o, èmi tí yín ní tòótọ́ àìtàlẹ̀ abiyamọ. Èmi àìtàlẹ̀ abiyamọ kí gbogbo ẹ̀yin akéde mi tèwe tàgbà káàbọ̀ sí abala Mofeko Ede Mi nítorí kíkọ́ ni mímọ̀. Àkórí ọ̀rọ̀ wa lénìí ní òǹkà láti mọ́kànlélọ́gọ́rin títí dé ọgọ́rùn-ún. Hello everyone, Aitale Abiyamo welcomes all Akedes to Mofeko Ede Mi. Today we'll be learning to count from 81 mọ́kànlélọ́gọ́rin to 100 ọgọ́rùn-ún. Yes, we're already at 100. Yeah, come learn with me. Mọ́kànlélọ́gọ́rin 81 mọ́kànlélọ́gọ́rin. 82 méjìlélọ́gọ́rin 82. 83 mẹ́tàlélọ́gọ́rin 83. 84 mẹ́rìnlélọ́gọ́rin 84. 85 márùndínlọ́gọ́rùn-ún 85. 86 mẹ́rìndínláàádọ́rùn-ún. 86 87 mẹ́tàdínláàádọ́rùn-ún 87. 88 méjìdínláàádọ́rùn-ún 88. 89 mọ́kàndínláàádọ́rùn-ún 89. 90 àádọ́rùn-ún 90. 91 mọ́kànléláàádọ́rùn-ún 91. 92 méjìléláàádọ́rùn-ún 92. 93 mẹ́tàléláàádọ́rùn-ún 93. 94 mẹ́rìnléláàádọ́rùn-ún 94. 95 márùndínlọ́gọ́rùn-ún 95. 96 mẹ́rìndínlọ́gọ́rùn-ún 96. 97 mẹ́tàdínlọ́gọ́rùn-ún 97. 98 méjìdínlọ́gọ́rùn-ún 98. 99 mọ́kàndínlọ́gọ́rùn-ún 99. 100 ọgọ́rùn-ún 100. Well done. This is the first 100. We made it. Yay. Yes. So that is it. You've learned how to count from 1 to 100. Brilliant. Fair play to you. Well done. Well done. Well done, everyone. Well done, everyone. So keep saying it. Ẹ máa bá mi sọ. Ẹ máa bá mi jẹ lẹ́nu. Ẹ máa bá mi kà o. Ẹ máa bá mi keep counting. Ẹ máa bá mi kà o. Ẹ máa bá mi yiri ẹ wò. Listen to it over and over again. Repeat it after me. And you'll be grand. You'll be grand. So keep applying it. Say it in your mother tongue. Say it in Yoruba.
Say your numbers proudly in Yoruba. So, because that's just it. It is beautiful. I mean, it is beautiful to be able to say the language and make sense with it. So, Yoruba is rich and beautiful. See you guys in the next class. Akede.